اللهم صل على الناتج بالصواب سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين تطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين تبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة وبعد الممات آمين يا الله يا مجيب الدعوات آمين محمد رسول الله صلى الله عليه وسلم mo kí Ọlọ́run Allahu Akbar. èyí tí wọ́n gbélé mi lọ́wọ́ yìí èmi a máa wí ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìgbà àfáà tí wọ́n bá fún ní ìṣẹ́jú márùn-ún tó bá ní ìṣẹ́jú márùn-ún ò tó òun wọ́n ń gbìyànjú láti sọ fún un pé má parẹ́ tó wá wù ọ́ ṣe rẹ̀ léṣe. Allah. ìṣẹ́jú márùn-ún tí ẹ fún mi yìí lé abẹ́ bẹ́ẹ̀ ni mo kí bàbá wa àgbà Mawlana Sheikh Adam Abdallah Al-Alori rahimahullah ta'ala. mo kí bàbá wa Lágbàjì bàbá wa Kamaluddin gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ tí àwa alọ́sàlà bàbá wa Al-Khalifatul Kafi bàbá wa chief imam ní gbogbo Àgùdà adamallahu hayatahu. gbogbo kíkì wọn ń lò nínú ìṣẹ́jú márùn-ún tí wọ́n fún mi Allah. gbogbo wọn ni mo kí bí ìjókòó bá rí báyìí a lè yọra wálẹ̀ ní ara àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta tí mo kí a lè yọra wálẹ̀ lára Mawlana Sheikh Adam rahimahullah ta'ala. a lè yọra wálẹ̀ lára bàbá àgbà Lágbàjì a sì lè yọra wa lára bàbá wa Kamaluddin rahimahullah ta'ala. ní abẹ́ pé ó ti di ìṣẹ́jú méjì ó kọjá díẹ̀ tí mo ti lò tí àwọn bàbá wọ̀nyí ni mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ níkàlẹ̀ láì ṣe ti àfojúdi Allah. àmọ́ kí n dá sàlẹ́sà bàbá wa àgbà Al-Khalifa tí gbogbo wa wá pé tì ní ààyè yìí nínú ìmọ́lẹ̀ Ọlọ́run nínú àánú Ọlọ́run ọba tó ti ní kẹ́ jẹ́ khairu khalafin li khairi salafi ọlọ́mọdé yẹra padà sí aburú o Àmín. la ilaha illallah Àmín. báàmì àgbà almudir adamallahu hayatahu. lórílẹ̀ ọlọ́njàrí pé báàmì àgbà oníyangi gbogbo àwọn alfa mo rí nǹkan nínú àwọn bàbá wa táwọn náà wọlé nísìnyí bàbá wa Mawlana Sheikh Sadallah adamallahu hayatahu. ọlọ́mọsàjàrí pé Àmín. gbogbo àwọn àgbàlagbà àwọn alásàlátù àti àwọn alásàlámù salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. ó kù ìṣẹ́jú méjì àbọ̀ bẹ́ẹ̀mi náà ti ń wojú aago yìí. naam bí èmi ti ń wọlé bọ̀ wá àti àwọn tí a jọ ń bọ̀ àkọ́kọ́ èmi ọ̀lẹ́ mi wípé fèrè yìí lè tẹ̀ mí lọ́wọ́. Allah. bá a ti wá ń wọlé bọ̀ wá ṣe àwọn àgbẹ̀ bí wọn bá ń lọ sóde ẹ máa ṣe àwọn dìrásà kọ̀ọ̀kan nínú mọ́tò pé ibi tẹ́ ń lọ yìí ibi tẹ́ ń lọ yìí. nínú àwọn dìrásà táwa ń ṣe bọ̀ nínú mọ́tò ó gbé mi lọ oúnjẹ rántí Mawlana Sheikh Daoud Alfanla Abdulmajid adamallahu hayatahu. gbogbo tí ń ṣẹlẹ̀ nínú hayatu alfawa Sheikh Ahmed Mukhtar ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ kó sí abẹ́ wákà bàbá wa àgbà Alfanla bàbá làwọn gbogbo tí Ọlọ́run ṣe yìí látòkè délẹ̀ bí àwọn ti bẹ̀rẹ̀ títí débi tí àwọn bá dé yìí àwọn wá rí wípé èmi kọ́ Ọlọ́run ni èmi kọ́ Ọlọ́run ni bàbá mi ló ṣàdúà fún mi èmi kọ́ Ọlọ́run ni afá mi ló ṣàdúà fún mi èmi kọ́
ọlọ́run ní ẹni rí ló ṣàdúrà fún mi èmi kọ́ Ọlọ́run ni. èmi kọ́ Ọlọ́run ni. èmi kọ́ Ọlọ́run ni. bàbá mi ló ṣàdúrà fún mi Èmi kọ́. ọlọ́run ní àfà mi ló ṣàdúrà fún mi Èmi kọ́. Ọlọ́run ni. àwọn ẹni rí ló ṣàdúrà fún mi èmi kọ́. Ọlọ́run ni. ẹni tí ó bá wá di iṣẹ́ ọlọ́run lára àlùfáà wa tí a wá pé ti lé ní kọ́ máa rántí wákàtí ní gbogbo ìgbà yìí pé kì í ṣàfà iṣẹ́ tí àwọn bàbá tí wọ́n ṣe lánàá ni. Allah. ní ọlọ́run ní kí àwọn àlùfáà kí àwọn náà tún wá ṣekún. ẹlẹ́ẹ̀kejì òun ni pé tí ọlọ́run bá gbé èèyàn kalẹ̀ báyìí kì í ṣe gbogbo wa lè nájú tó tíra o. Allah. wa fi anfusikum afala tubsiruna wáàsí ń bẹ ní ara àlùfáà wa Mukhtar táwọn náà dẹ̀ ń lé foundation yẹn káàkiri fáwọn èèyàn. Allah. kí ni wáàsí tí mo rí wípé àlùfáà ń try láti deliver message yẹn fún ayé òun náà ní pé gbogbo ẹni tí ń bá ń bẹ níwájú lénìí má bẹ̀rù àwọn tẹ́jọ wà ní sáfù Allah. má bẹ̀rù àwọn tí wọ́n jù ẹ lọ Allah. bẹ̀rù ẹni tí ń bẹ̀ lẹ́yìn tọ́ ọmọ tí ó jẹ́ lọ́la. salamu alaykum wa rahmatulah. Allahu akbar. Muhammad Rasulullah. Muhammad Rasulullah. Sallallahu alayhi wa sallam. Baba mi àgbà Quomordeen Sugar. Ta'athara hadha al-ismu fikum. Ó kọ́ tẹ́ ń jẹ́ yìí ta'athara. Ẹ sọ̀rọ̀ ṣúgà sí ó wọ orúkọ náà. Ó dùn, ó lóyin, ó ní ṣúgà. Ọlọ́run kò ní yọ ṣúgà lára yín láéláé. Ẹ wá ní àtọ̀ ṣúgà. Ẹ bá mi sàmí fún wọn. Torí tẹ́ bá ń gbọ́ ṣúgà gbogbo nǹkan tó bá ti pọ̀ jù. Bàbá mi lólórílé tí ṣúgà bá pọ̀ jù lára àwọn dókítà sọ pé kíní tí ó ti fẹ́ yíwọ́ ọ̀rọ̀ a máa jẹ ṣúgà Ọlọ́run ò ní jẹ́ látọ̀ ṣúgà. Ẹ ṣe àmín fún bàbá ṣúgà. Ọlá Muhammad Rasulullah sallallahu ọ̀rọ̀ púpọ̀ ó lè fa ṣúgà. Hayyakumullah wọ́n sì ṣe àwòjẹsà fa àjẹsà ẹ ti lé foundation báyìí a máa wá fúnra sí gbogbo mọ̀tàkálẹ̀mù lẹ́yìn yín torí pé ẹ ti sẹ́ẹ̀tì pẹ́sìtì ọlọ́mọ sàjárí yẹn pẹ́.